Africa Content TV. Alhamdulillah ina jojuwa alazi zaidi kini mọ́ká jíjẹ́ àti 2022 ó dàbí ọ̀rọ̀ lórí ó dàbí báwọn nìkan lálẹ́ ajúbọ́lá àwòsà àti ọmọṣọ́lá ẹ̀lọ́jọ́ ibà alhamdulillah ìdìbò àwọn ọmọ tó tọ́jú fún. Orúkújúná ọ̀rùbáṣe, gbogbo Áfíríkà àdúgbò, wọ́n dá mi mọ̀ sí owó, ọlọ́pàá ìsàlàyé dáadáa, ọlọ́pàá ló ní ilé ẹ̀, kúnlẹ́kúnlẹ́ bó bá sàlàyé mọ́ṣẹ́lẹ́, wọ́n ò fújú fàṣẹ. Olóyìn ló lápẹ̀ àwọn ti pàṣẹ tó ń sọ. Ẹ̀rọ fújú fàṣẹ. Ẹ̀rọ fàṣẹ. Olóyìn ló lápẹ̀ ọlọ́pàá olórí ìgbà nígbà àti olórí ìlú làmìgbà ẹ̀rọ òkú nígbà tó nígbà tó olórí mo ti pàtó àbá tó ní làbàdàbà àti ní sábì lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ bá bá wọlé làbàdàbà àti ní wájúrà. Mo ti ṣàdúrà fẹ́rẹ̀ bí mi pàṣẹ dáadáa. Mo ṣàdúrà fáwọn ọmọ ìgbẹ́ ní aláàbíọ́lá àbáàgà. Nígbà mọ̀ ní àmọ́ ayọ́kú. Gbàdégbàgbàdégbé láàbáàgà dàrá sí kápẹ́. Mo mọ̀ pé bá mi nígbà. Àdúrà olú ìbájá dàrá sí ọkùnrin. Káyọ̀ mi lè dùn. Mo dábàá ìyá àdùn náà. Ọlọ́dà tó là ní ọ̀rọ̀ àwọn ẹ̀dùn àgbàlá o. Káyọ̀dì èdò, ó sábà ní ìyàwó náà. Ọlọ́dà tó là ní ọ̀rọ̀ àwọn ẹ̀dùn àgbàlá o.